Ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde tako òmìnira Yorùbá láìpẹ́ yìí, ìyẹn ẹgbẹ́ Yorùbá Council of Elders YCE, wọ́n mọ̀ àti ránṣẹ́ sí gbajúmọ̀ akọni ilẹ̀ Yorùbá ni tó jẹ́ gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá, olóyè Sunday Adéyẹmọ, ẹni tó pè èèyàn mọ̀ sí Sunday Ìgbòho, lórí iṣẹ́ tó rán sáwọn Fúlàní apààyàn káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá ìlú Kìṣí àti Òkè Ògùn, pé ká kúrò níbẹ̀, tí wọ́n sì ní kí Ìgbòho kó ní sùúrù o. Àwọn mọ̀ pé òdodo ló ń jà fún àti pé ẹ̀tọ́ àwọn èèyàn ló ń jà fún, ṣùgbọ́n wọ́n ní ẹ̀kọ́ gbóná, ó fẹ́ sùúrù mu lásìkò yìí o. Nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ Yorùbá Council of Elders tẹ́ fi síta lórí ìkéde tí Sunday Ìgbòho ṣẹ̀ṣẹ̀ ṣe wípé kí àwọn Fúlàní apààyàn tí wọ́n ń da ilẹ̀ Yorùbá pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Òkè Ògùn kó kúrò nínú igbó láìpẹ́ kóhun tó wá lé wọn. Nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Yorùbá tán fi síta nípasẹ̀ akọ̀wé wọn, olóyè Ọládépò Oyèwọlé, iná ti ké sí Ìgbòho pé kó ní sùúrù, kó má lé àwọn Fúlàní lásìkò yìí. Wọ́n ní Ìgbòho ṣe jẹ́ káwọn wo nǹkan tí Tinubu yóò ṣe. Wọ́n ní ṣó rántí pé Tinubu ó ṣẹ̀ṣẹ̀ dá iléeṣẹ́ tí ó máa rí sọ̀rọ̀ màálù àti ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀sìn sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ni. Wọ́n ní kí Ìgbòho jẹ́ káwọn ní sùúrù, káwọn wo ẹyẹ tí iléeṣẹ́ ìjọba tuntun náà yóò mú jáde lápò, bóyá yóò fòpin sí wàhálà àwọn Fúlàní darandaran. Wọ́n ní àwọn mọ̀ tí Ìgbòho náà rí, àwọn rí pé òdodo ni tó ń jà fún, ẹnikẹ́ni ò sì gbọdọ̀ takò, nítorí pé lóòótọ́ ni ìtí àwọn Fúlàní ń fojú àwọn èèyàn rí nínú oko wọn àti káàkiri ilẹ̀ Yorùbá kì í ṣe kèrèmí. Ṣùgbọ́n wọ́n ní àwọn bẹ Sunday Ìgbòho pé kó jẹ́ káwọn rántí pọ̀ mọ́ àwọn ló wà lórí àlééfà, káwọn tó wò bóyá àwọn ìgbésẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé bóyá yóò so èso rere. Wọ́n ní báwọn bá wá ní sùúrù díẹ̀ tí ìgbésẹ̀ náà ò so èso rere, wọ́n ní so Ìgbòho ó lè tẹ̀síwájú nù ìgbésẹ̀, ṣùgbọ́n ní báyìí kó jọ̀wọ́ kó sì ní sùúrù, kó jẹ́ káwọn wo nǹkan tí Tinubu yóò ṣe, pàápàá lórí iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ màálù àti nǹkan ọ̀sìn tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀.